àtẹ́lẹsẹ̀ níbẹ̀ náà ó mọ ọbẹ̀ ìran ọbẹ̀ níbẹ̀ ṣú o. báyìí là ń ṣe báyìí là ń ṣe o báyìí là ń ṣọjọ́ bímọ mi Esther o. afẹ́fẹ́ lẹ́lẹ́ máa gbóhùn mi ròkun o ẹ̀ẹ́fùfù lẹ́lẹ́ máa gbóhùn mi rọ̀ọ̀sà máa gbóhùn mi rọ̀ọ̀sà ó dilé mọ́ mi Esther o. olúwa fún mi láyọ̀ o Ògúndèjì mama kí ọlásẹ̀ǹbẹ̀ ńlẹ̀ ní àbòròdé mama Deborah mo ní kó gbéra lẹ́kọ́ dìde bínú ilé ló bá wà ní owó òde ẹ̀kúnlé ló bá wà ní owó òde o ìyàrá ló bá wà ní owó kọ́kànlé o kò wọ̀ kọ́kànlé o kò wá máa gbọ́ wìrìwìrì ọ̀rọ̀ lẹ́nu èmi gangan ni grandma olúwa dára sí mi máa gbọ́ o bẹ́ẹ̀ tí ẹ bá ń já mo ní kó mọ̀ mí kàn rárá ọjọ́bí rẹ tó dé náà ni mo ṣe ń porí kì í rẹ kí n lè bọ́ délé àwọn bàbá tó bí ọlọ́mọ mo ní kí n lè bọ́dé pálọ̀ àwọn bàbá rẹ̀ á ṣe ìsà ọmọdún o ọmọ bàbá sọ́jà bíi Bọ́lá mẹ́bí wọ́n náà ni mò ń kí i lọ́wọ́lọ́wọ́ ọmọ wọn nìbàdàn mọ́ gbọ́ o òkú ọdún òsì kó àṣeyẹ CEO Adébọ́lá clinic mẹ́bí wọ́n náà ni mò ń kí i lọ́wọ́lọ́wọ́ ìyá àdúrà òkú ọdún o ní Mountain on Fire ó sì kó àṣeyẹ mo bá ọ lóye mo pè ọ lórúkọ orúkọ lápè ládéládé mo bá ọ lóye mo pè ọ lórúkọ o mo lórúkọ lápè lọ́balọ́ba òkú ọdún o máa mi ara pápá lábẹ́ tìbí kìjàkìjà lábẹ́ ẹ̀sìn òjòjò wá ní sowó kọ́mọ́lé náà jà kókókó lárọ̀ tálẹ̀ ọmọ ọbẹ̀ ìran ọbẹ̀ níbẹ̀ ṣú àtẹ́lẹsẹ̀ níbẹ̀ náà òkú ọdún òsì kó àṣeyẹ olúwa dára sí mi Adégbóyèga ló pè mí sórí àgọ́ ó ní Òṣùpá akéwì gbéra lẹ́kọ̀ọ́ dìde mọ́ bọ̀ wá bá mi kí girama mi wá bá ń kábíà máa gbọ̀jà gbọ̀rọ̀ abiyamọ njó Ògúnlé oníjọ́ rírí jẹ́ oníjọ́ rí jẹ́ oníjọ́ kẹrẹ́bẹ́bí sùn ló pọ̀ ọjọ́ wá bá ń kí sweet grandma mi ó ní mọ̀ kì í méje mẹ́jọ ó ní báyìí pálú àwọn bàbá tó bí yín lọ́mọ ó lẹ́ẹ̀kú ọdún o máa mi ṣe wá ní máa ní ṣó o ṣé ẹni máa ní ṣó pálú àwọn bàbá tó bí yín lọ́mọ Ìbàdàn nílé o Ìbàdàn lé Olúyọ̀lé ọmọ àjẹgbé ọmọ àjẹgbé jẹ́ kára wọn máa fi kára wọn fọ́rí mu Ìbàdàn mọ̀jàmọ̀jà tẹ́ kára wájú lẹ́rú Ìbàdàn lójó ìlú Àjàyí ìlú Bíkúnlé ìlú Ògúnmọ́lá olódò kẹrìírí lójú òkun ọwọ́ kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà a kì í wáyé ká mọ́ lárùn kan ní ìjà gbòòrò lárùn Ìbàdàn Àgbàlá Ògúnmọ́lá ti tó kókó ó sáré o ẹ̀yin lọ́mọ Olúpìmọ̀dé sọ bọ́yọ̀kẹ́ ọmọ àríkẹ́yọ̀ gbọ̀ngòjò láró mi wẹ̀lẹ́ àrólú o mẹ́ẹ̀bí kẹ́mi wádìí kẹ́ àmùsẹ̀ ìyẹn ni ọmọ oníkẹ́yìn gẹ́dẹ́ eégún di mẹ́fà lè kó lé èmi níṣẹ́ tóbìnrin ò máa wo bàká ló di mẹ́fà nígbàlẹ̀ kí níṣẹ́ tóbìnrin ò máa wo ẹ̀wù di mẹ́fà mo lù gbogbogbò ẹ̀wà ṣe kúkú bó ti lù ká mi lára bí àjèrè tó bá ń sọ pé Ìbàdàn tí ó gbójú lówó ẹ̀wí fún wọn pé bàbá ti yín sàn ló mú bàbá tiẹ̀ lẹ́rú lójú ogun ọmọ agbági mọ́lẹ̀ ti bèrè jà ọmọ agbági mọ́lẹ̀ ti bèrè jẹ̀ lé ara lé Olúyọ̀lé o Ọ̀yọ́ mọ́ láàfin òjò pàṣẹ kẹrẹmọdé ọmọ Àtìbà ẹ̀yin lọ́mọ títìrí méje làkọ́ mọ olúkú ewu ìlà tìrì lákó ikọ̀ tìrì kan wẹ̀ẹ̀wù ẹ̀jẹ̀ ikọ̀ nǹkó tó tìrì ó pẹ̀kú bẹ́ẹ̀ ni wọ́n tìrì ó pẹja ọkà bàbá tìrì ó di tolóko òkè ní kò tìrì kọ́ mọ̀mọ́ owó mọ́ kó wá sọmọ rẹ̀ ní kùtẹ̀ ẹ̀kún àájí ṣe bí Ọ̀yọ́ lárí o Ọ̀yọ́ kúkú ní ṣe bí bàbá ẹnìkan ọ̀kan pín ní sílọmẹrí tí Fọláyà kí Ọ̀yọ́ lónìí kàrin kagbẹ́sẹ̀ kagbá pákó yẹn yàn níbi tá ti ní kó lówó gbowó wọ́n ti ní kó lówó gbowó kí wọ́n fà dá tọwọ́ tiẹ̀ sílẹ̀ kó lè bá dìjà kó lè bá dá a pọn àjíṣe bí Ọ̀yọ́ lárí o Ọ̀yọ́ kúkú ní ṣe bí bàbá ẹnìkan ọ̀kan lé àwọn bàbá rẹ̀ ó pọ̀dún ó máa mi Olúwa dára sí mi Adégbóyèga lónìí wọ́n mọ̀ kì í méje mẹ́jọ ó lẹ́ẹ̀kú ọdún ó ní Òṣùpá akéwì gbéra lẹ́kọ̀ọ́ dìde mọ̀ bọ̀ wá bá mi kí girama mi ó ní mọ̀ kì í méje mẹ́jọ ó lẹ́ẹ̀kú ọdún alájà òsì ẹ̀fà lẹ́ẹ̀kú ọdún ó big mummy ní mọ̀ kì í méje mẹ́jọ bọ̀dà Túndé láṣẹ ìsà ọmọdún ó bàbá àdínì lágége olórí ẹbí lẹ́ẹ̀mọ́ ní fọ́dún ìṣòpin mọ́mì fún kẹ́ni Bàrígà lẹ́ẹ̀kú ọdún wọn láṣẹ ìsà ọmọdún ó bàbá Túndé o ọkọ̀ aládùn ni ó lẹ́mọ̀ ní fọ́dún ìṣòpin sista Mercy ní mọ̀ kí n méje mẹ́jọ happy birthday to you o.
kẹ́ẹ̀dàgbà kẹ́ẹ̀dógbó kẹ́ẹ̀dàgbà kẹ́ẹ̀dógbó lágbára Ọlọ́run ọba o. báyìí là ń ṣọjọ́ bímọ mi Esther o.